Ẹ kalẹ́ máa ilé olórogún lè tó màkílẹ̀ ńlá kọjá mà. Mo fẹ́ kí ẹ gbà mí nímọ̀ràn kan ni. À ń gbọ́ yín mà. Mo jẹ́ ọmọ 36 years. Mo ti márì tẹ́lẹ̀, so ẹni tí mo fẹ́ so ìyẹn ṣàṣì bó ṣe fẹ́ ṣe ọlọ́run kádàrá pé ní kálukú rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. So after bí 10 years, mo wá rí màrí. Ìgbà tí mo wá rí màrí ẹni tí mo wá fẹ́ ó jẹ́ ọmọ 49 years. Wọ́n ní Iyale. So aṣáṣe nìka àṣẹ níwọ̀nba. Bẹ̀rẹ̀ tí nǹkan tó wá jẹ́ kí nílẹ̀ ní pé wọ́n jẹ́ kí n mọ Iyale àwọn. Mo jẹ́ pé mo mọ ilé ibi tó ń gbé, mo tán kọ́lé sí tó ń gbé, wọ́n gba ilé sẹ́mi sí ìtàlẹ̀. So mo ti wá fẹ́ lé ní èyí ẹ̀ báyìí, ilé yàtá wá sí yìí, èmi àti àlè mi wá mara. Bá ti wá mara ń jọ iléyá, mo ṣe dé, èmi ti gbé mi dá wọn mọ̀. Èmi wá pretend pé àmì ìmọ̀ yìí. Mo ṣe dé wọn sá ní Iyale rẹ̀ yẹn, mo sá lọ kí wọn, ṣe dáadáa sí wọn, àjọ àdáná, àjọ ṣe dáadáa ń bẹ̀. So ó wá di bí lọ́jọ́ iléyá yẹn gangan ni ó wá di àwa fẹ́ lọ kírun, àti wá fẹ́ lọ mọ́kì, wọ́n ní kí n já lọ kírun. Àwa lọ mọ́kì, àtàwa ló wọ́n bá mi sọ̀rọ̀ lójú ọ̀nà, wọ́n ní ó fẹ́ ní o, ọkọ rẹ̀ ló fẹ́ mi. Àwọn sì ti ní pé kò ní rí èrè bọ̀ níbẹ̀. Ṣé ń gbọ́ sà? Mo gbọ́ yín mà. So àwọn sì ti sọ fún pé kò ní rí èrè bọ̀ ní ibi ibẹ̀. Àwọn mọ́mí wa náà sọ bẹ́ẹ̀ mọ́. Ẹjọ́ nítorí ọlọ́run, ìdáàkùn sábẹ́ wọn bá alájọṣe nọ́mbà mi mà lọ́jọ́ yẹn. Everybody lọ sí ilé rẹ̀, wọ́n gba nọ́mbà mi. Wọ́n máa ń pè mí dáadáa, wọ́n máa ń pè mí lẹ́kọ̀ọ̀kan, wá kí mi láti gba ilé ọ̀tà ṣẹ̀ṣẹ̀ tán yìí náà ni. Wọ́n pè mí, wá kí mi. Ó wá di àná, wọ́n pè mí ní àárọ̀ àná pẹ̀lú so ṣe wà ní àbójútó ṣọ́ọ̀kì ní. Ẹ sọ̀rọ̀ òkè. Ok, wọ́n ní ṣé mo wà nílé àbí mo ti jáde, àmọ́ ní mo ṣẹ̀ṣẹ̀ jáde náà ni wọ́n ní àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ kí n tó jáde. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ṣàdúrà gan-an, wọ́n ṣàdúrà ni. Wọ́n ní nǹkan táwọn fẹ́ bọ̀ sọ ni pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí ọ lọ́dọ̀ rẹ̀ ń dẹ̀wọ̀n, wọ́n rò pé bóyá àtọ̀dọ̀ àwọn ni o. Wọ́n ní wá kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kò sí nǹkan kan pé àwọn kan ọkàn wá sọ́kà bí káwọn sọ fún ọ. Bí wọ́n rò pé bóyá tí nǹkan kan bá ń ṣẹlẹ̀, wọ́n rò pé bóyá àtọ̀dọ̀ àwọn ni o. Òye wà ní mo wà ń wá surprise látànà pé kí náà mí wọ́n fi sọ àwọn ọ̀rọ̀ yẹn. So ọkọ mi dẹ̀ ń jẹ́ kó yé mi pé àwọn ò fẹ́ ràpọ̀ kankan láàrin mi àti wọn, pé ràpọ̀ kankan àwọn ò fẹ́. Wọ́n á fẹ́ kọ́ ọmọ Nàìjíríà gbà mí nímọ̀ràn. Ẹ ṣé. Arábìnrin kí ni èjì yín mà? 36 years. Ṣé kọ́kàdí wà lórí aago yín yẹn dáadáa? Bẹ́ẹ̀ni. Ẹ ti bí ọmọ mélòó? Mo ti bí ọmọ 2 tẹ́lẹ̀. Ṣé ẹ ti wá bímọ fún arákùnrin báyìí? Mi ti bímọ fún wọn. Ẹ fẹ́ra tó gbà wó ń sìn? Ó ti lé ní èyí ẹ̀ láti ẹ̀mí aṣènàká. Gbogbo ẹbí dẹ̀ mọ̀? Bẹ́ẹ̀ni, gbogbo àwọn fámìlì wọn ló wá lọ́jọ́ yẹn, gbogbo àwọn fámìlì wọn ló mọ̀. Kí ni èjì ọkọ yín? 49. Kí ni èjì arábìnrin yẹn? Àmì ìmọ̀ èjì wọn mọ́ mi ò mọ̀. Ẹ ṣé. Àdúrà mi ni pé arábìnrin ọlọ́ọ̀kú ní filé ayé dà yín láàmú. Àmín. Ẹ jèrè àwọn ọmọ yín. Àmín. Ìgbésí ayé yín ò dẹ̀ ní dàrú. Àmín o. Ẹ̀yin náà lọ̀tá ara yín. Ẹ̀yin náà lè ń ṣèkà ara yín. Kódà ẹ̀yin lè ń táyé ṣe, ẹ̀yin gẹ́lẹ́ tó ń ba ayé jẹ́. Ṣé wọ́n àìmí ni? Bọ́ bá lè gbó tọrọ má gbé tó bàbá tó dé ọmọ balógun wà lẹ́kọ̀ọ́ pọn dandan. Wáàsí àti wàásù mò ń ṣe fún àwọn ọlọ́gbà ayé nìkan dẹ̀ ni. Ẹ̀yin náà lè ń táyé ṣe, ẹ̀yin náà lè ń ba ayé jẹ́. Ẹ̀yin náà lè ń táyé ọkùnrin ṣe, ẹ̀yin náà lè ń ba ayé ọkùnrin jẹ́. Ìkà dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yín. Tẹ́ ẹ̀ bá kí ń ṣèkà. Ọkùnrin ò fẹ́ ìyàwó lé yín. Ẹ bá tiẹ̀ jẹ́. Ìgbésí ayé ẹ máa kàn mọ́ rìfáàsì. Ogun àbáwáyé ẹ bàjẹ́. Ọmọ tí yín tó wá jọkùnrin yóò wá dàgbà, yóò wá ṣerú ẹ̀. Ẹ wà dó sẹ́yìn ọmọ yín yẹn pé ẹ lè pa ọmọ mi o, wọn torí tí ń dákínní rẹ o. Ẹ wà mọ gbàjẹ́ mọ gbẹ̀yìn, ẹ ti gbàgbé ìyà tẹ́ fi jẹ bàbá tó bí lọ́mọ.
ọ̀pọ̀lọpọ̀ tó kàn mú níyàwó káàkiri ó lè níyàwó bíi 4, 5, 6, 7, 8, 9 wọn á bímọ dálẹ̀ kò ní tọ́jú wọn kò ní tọ́jú ọmọ kò ní tọ́jú ìyàwó ẹ má blame wọn. Orientation kálukú experience kálukú pọ̀rọ̀ marriage ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má judge ẹnikẹ́ni. Ẹlòmíì tí ò bá lògbé sí ayé ẹ̀ bẹ́ẹ̀ gan ẹ má jẹ́ ìtàn yìí wọ́n pàdánù. Ẹlòmíì tí ò bá lògbé sí ayé ẹ̀ bẹ́ẹ̀ gan ògo àbáwáyé kò ní sọ̀rọ̀. Ẹni tó wá forí ṣe tó fọrùn ṣe tó bá ti á fẹ́yàwó kejì yóò ti gbọ́jọ́ ọkú nìyẹn. Bàbá tó dẹ̀ bí ẹ lọ́mọ lélẹ́yìí kan bá wádìí ẹ̀ dáadáa kò ṣe ìyàwó kan ètò dẹ̀ jẹ́ ìyàwó kan kò forí ṣe kò fọrùn ṣe tó bọ́kọ ẹ̀ ṣe forí ṣe fọrùn ṣe fún ẹ. Ẹ ṣe yàkà báyìí ẹ ṣe yàkà báyìí tẹ́bà rẹ̀ tí ó tójú mẹ́sàn-án oníkà mẹ́sàn-án kà á bí a kà fún yín lórí ètò. Arábìnrin ṣe máa gbọ́ tọrọ. Mo ń gbọ́ ń sà. Ṣé Muslim ní yín àbí? Bẹ́ẹ̀ni. Èmi ò sọ yí pé ìyáálé yín ṣe tí ò dáa tàbó ṣe tó dáa ṣé ń gbọ́ mi mà? Bẹ́ẹ̀ni sà. Torí ẹ̀yin tí ẹ̀ ń bá mi sọ̀rọ̀ yìí náà ṣé mọ̀ pé ojú yín ti rókun ó ti rọ́ṣà àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ó ti rí ṣé Ìbàdàn lẹ́wà? Bẹ́ẹ̀ni sà. Ó ti rí tó kọjú odò àríyá tó dò gbèrè nínú ìrìnàjò ìgbéyàwó àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Bó ṣẹ̀yìn náà bẹ́yìn náà ó ṣe ṣe nìyẹn àfi bí àfi ṣe. Ẹ lọ àwọn kan wà nínú ayé wọ́n á lógodé stage kan nínú ayé mo sọ lórí ètò láìmọye gbà wàláhì wọn ní báyàwó kankan gbé mọ́ wọn dẹ̀ ṣògùn owó kódà wọn lẹ́bọ̀ kankan lẹ́rù ẹrù ẹ̀yin obìnrin ló bá wọn débẹ̀ wọ́n wọ ní tọ́jú ọmọ ẹ̀ ń tọ́jú wọnú àbàtìjọ́ ń bọ̀ tipẹ́ ṣàrà dóṣà yẹ bẹ́ẹ̀ mọ́ bá tèmi jẹ́ èmi náà wúlò fúnra mi. Ayé ní kọ́ni bá ṣe gbé mọ́ jọjẹ ẹnikẹ́ni pàápàá jù lọkùnrin. Èwo ni hùn tẹ́ ń ṣe kápẹ́ yìí náà ni ẹni ṣojú bẹ́ẹ̀ lọ. Àtọ̀ olúwa láàrin ó jẹ́ yìí náà ẹ ṣojú bẹ́ẹ̀ lọ àfi bí àfi ṣé ẹ bímọ ọkùnrin? Abẹ́ẹ̀ni. Ẹ bímọ ọkùnrin ọmọkùnrin yìí yẹn ń sìn ọmọkùnrin yìí yẹn tó bá dàgbà ń sìn tán ó bá níyàwó 2 mẹ́ta ṣé ẹ lè gbà káwọn ìyàwó yẹn kan pàdánù ṣó possible ṣé ẹ lè gbà? Ọlọ́run ní jẹ́ o Ọlọ́run ní jẹ́. Ọlọ́run ní jẹ́ kọ́ ṣé ẹ lè gbà mo bí yín léèrè ṣé ẹ lè gbà kán fi kọ́ ṣe. àmì ò lè gbà mi lè gbà o. Bó ṣe ẹ̀yin náà tóbìnrin ń jà fún ẹ̀yin náà ó jà fún etí ń sọ fún yín lélẹ́yìí ẹ gbọ́ ti tọrọ lẹ́nu mi kẹ́ẹ̀dẹ̀ gbà tí mo fẹ́ sọ ẹ̀ lórí ètò tí ayé ò fi tán níbẹ̀ ẹ gbà o èmi ò sọ tèmi lórí agbágbé obìnrin tán bá fẹ́yàwó lé kò lè tán lára ẹ̀ tí Jésù fi dé. Bẹ́ẹ̀ni. Ọ̀sọ́gbọ́tẹ̀ lè ta sí yẹn kódà ọkùnrin tó bá ti mọ̀ yẹn kò ní níṣòro fún gbèsè ayé ẹ̀ ẹ̀kọ́ kan yóò mọ rìn sí la ó dàbẹ̀ tó ní skọ́skọ́ ni tán ti wò tán tún wá wò kù bí aláwò kù ni ó wàá dà skọ́skọ́ yóò wá tó ń rìn sí lára èyí tó bá kọjá àyè ara rẹ̀ torobìnrin mi mọ̀ ń kọjá àyè rẹ̀ tí ó rò pé liver gbèsè ayé ọkọ òun ọwọ́ òun ló wà kò ní mọ̀ pé Ọlọ́run àṣẹ̀dá ní jẹ́ èmi ni inú ìgbésí ayé olúkúlùkù asọ̀kan fún yín lórí ètò ọkọ ẹ̀ níyàwó 3 ọkọ forí ṣe ó fọrùn ṣe ó ní tí ọkọ òun bá dàgbà ó sì máa jìyà tó ṣe ó sọ fún mi gbogbo ọmọ ẹ̀ pátápátá ọkọ kó wọn sílùú òyìnbó gbogbo property ọkọ tó ní pátápátá àwọn estate ẹ̀ láyọ̀ ń ṣe ara ẹ̀ orúkọ òun àtọmọ ẹ̀ ní ìjọ tó sọ fún mi pé ọkọ òun máa jẹ ìyà wọ́n sì máa jẹ ìyà lọ́jọ́ alẹ́ o kí lẹ̀ ń sọ rẹ́gísírì làwọn lọ wọ́n dẹ̀ fẹ́yàwó méje lóhùn ìjọ yẹn lẹ̀rù sì gbé bà mí pẹ̀lú bí bàbá yẹn ṣe ń ṣe sí arábìnrin yẹn Ọlọ́run yà lù pa Ọlọ́run lù pa ni ó lu obìnrin yẹn pa àbá yẹn ń bẹ láyé ń sìn bí ṣe ń jẹ tinú ẹ ní ń jẹ tẹ̀dọ̀ ẹran kò sẹ́ni tí ò ní kú lóòótọ́ ó sàti ẹ̀ gbádùn díẹ̀ sí ọ̀bí. ẹ já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa lórí ètò yìí ẹ dé díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ń rúpò ìyáálé àti ìyàwó tó ń pè mí ẹ já dé díẹ̀ àwa kọ̀tàn lé ayé ni ẹ já fi sùúrù ṣe ilé ayé ilé asán téèyàn lè sùn tó lè má jí
láfi ní ká ẹ mójútó ṣe yín, ẹ̀yin tẹ́ jóbìnrin tẹ́ jẹ́ ìyàwó ẹ mójútó ṣe yín, irú ẹ̀ ní mójútó ṣe. Ọkùnrin ni ọkọ ẹ̀ ní ó mọ̀ sọ káàkiri, ọkọ òun ń yàlè, ọkọ ẹ̀ ní jẹ́ friend. Tọmọ tiẹ̀ bá sì dàgbà tí ń yàlè ń tiẹ̀ tí ń jápó kí yóò dò sẹ́yìn ọmọ ẹ̀ ni. Ó dẹ̀ mọ́ tó fojú ọkọ ẹ̀ rí nígbà tọkọ ẹ̀ náà ń ṣerú ẹ̀. Ọkọ ẹ̀ ò ní jápó kí àbí ò tí ì jápó ni. Ọkọ ẹ̀ ń jápó lè mọ̀mọ̀ bóyá kò mọ̀ lálẹ́ tó bá ní jẹun alẹ́ mọ̀bùlẹ̀ jẹun alẹ́ ọkọ rẹ̀ ń jápó. Kò ní jápó. Tó bá ní dókítà lẹ́gbẹ̀ẹ́ kó bí léèrè, tọkọ ẹ bá ní weak erection tó bá lọ sí hospital bá kí n jẹ́ ẹ tán, wọ́n tó ní kọ́ lọ dún obìnrin mi wò orí afẹ́fẹ́ mu wà yìí, wọ́n tó mọ kóògùn fún ṣé òun wá ìmí ni. Arábìnrin tí ń sọ fún yín lélẹ́yìí, iṣẹ́ wo lẹ ń ṣe? Provision mi tàbí ẹni tó stop. Mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan, ẹ mọ̀ ní àníyàn pé fẹ́ dalé wọn rú o. Àwùsù bí láì. Ẹ ṣe yẹn ní àwùsù bùtúrù kọ, ẹ farabalẹ̀. Èmi sọ̀rọ̀ tèmi ní bẹ́ẹ̀ ṣe wí nìyẹn. Ìsìnkú sọ yìí pé mo ní kó o sún ni, tó bá sún wàá ṣe kí ni, wàá fẹ́ kan dìde tó mo fẹ́ jókòó tèmi nìyẹn. Àṣàtẹ̀ máa ń dá nìyẹn, ẹnu yín náà láti gbé ń gbọ́ gbogbo ẹ̀ àgbọ̀ rí. Olúṣèyí sí mò ń sọ̀rọ̀. Sódìgbà tẹ́ bá tó wọ age 60, age 70 kí òye ilé ayé tó wá yé yín pé ilé ayé kò sí nǹkan kan bẹ̀. Ìgbà yẹn lẹ́wàá dún ní mọ́ church 247 ìpàdé àdúrà wọn àjòyè ní church. Ìgbà yẹn wọn àmọ́ lo àsàlátù tí wọ́n lọ láàárọ̀ ọjọ́, àdúrà tí wọ́n gbà fún ọkọ wọn láàárọ̀ ọjọ́, wọn àmọ́ lọ 247 wọn àmúborùn wọn àsọ lérí. Ní tí wọn ò ṣe láàárọ̀ ọjọ́ tẹ̀ kan ṣe láàárọ̀ ọjọ́ tẹ̀ kan mójútó wọn mójútó. Ẹ mọ̀ láàyè pé fẹ́ dalé wọn rú àkọ́kọ́ nìyẹn. Ẹ mọ̀ fi Ọlọ́run àṣẹ̀dá yín sílẹ̀, ṣé wà ń bí abẹ́ ti lọ? Mo wà pẹ̀lú yín sọ. Ẹ mọ̀ fi Ọlọ́run àṣẹ̀dá yín sílẹ̀. Ẹ máa ṣe iṣẹ́ yín, ṣé ń gbọ́ mi mà? Tínú ilé yín ó bá tò, ọwọ́ ọkọ yín ló wà. Tínú ilé yẹn tí ó bá tó tò nídàkejì, ṣé ń gbọ́ mi mà? Ẹ pẹ́ ìjọ gbé ọwọ́ ọkọ yín náà ló ṣe kíni, iná ló wà. Ìtẹ́mi ó sọ lélẹ́yìí, ẹ sọ fún ọkọ yín kó má bàa jẹ̀bi níwájú Ọlọ́run àṣẹ̀dá. Wọ́n ní mọ̀ ṣe dé ẹnikẹ́ni lẹ́jọ́ ká mọ̀ bá dẹ lẹ́jọ́, àdá wọn lẹ́jọ́ lórí ètò àgbà wọn mọ̀ràn ni. Ẹ sọ fún ọkọ yín kán mọ̀ pa ìyálé wọn tì, kán mọ̀ bá jẹ̀bi níwájú Ọlọ́run tó ṣẹ̀dá wọn ni o. Ṣé ẹ gbọ́ o? Tí ìyálé yìí ó bá jẹ̀bi, ẹjọ́ ó dá jẹ̀bi ẹ̀, gàbá ń dá yá. Ọlọ́run èṣù ọjà sọ fún yàn. Nígbà tọ́lọ́run bá yọ sí i, bí ìyálé ni, bí ìyàwó ní fayé dà ìyálé láàmú ni, bí ìyàwó ní fayé dà ìyálé láàmú ni. Nígbà tí Ọlọ́run bá yọ sí ẹ, Ọlọ́run bá tẹ́lẹ̀ rí, ó ti gbàdúrà àtàwẹ̀ tó, ó sì bí òsọ Ọlọ́run lókè mọ́ ni. Ọlọ́run ní gbọ́ ni, torí àsìkò kéré iṣẹ́ ibi tó ṣe ló wà yẹn. Kódẹ̀ tó fàyè ní lára yẹn, bí ìyàwó ló ń fàyè ayé ní lára ni, bí ìyáálé ẹ̀ ló fàyè ní lára ni. Òǹgó wù ẹ̀ báyìí pé Ọlọ́run kò yẹ kó tó báyìí, ìjìyà ẹ̀ pọ̀ fẹ́ ni. Ọlọ́run sọ pé mo fi yà jẹ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀dá kò lè dá nǹkan kan nínú ayé o, wọ́n jẹ́ kí n tẹ̀ ẹ́. Àìmọye yẹn tó láàmìlaka tó lówó dání wà láìwọ̀n lórí ìyàwó, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ẹlòmíì dẹ̀ ni bí ó mọ̀ pa, Ọlọ́run bá tẹ́lẹ̀ rí, yóò tún mọ̀ àwọn obì tó fàìn ni ó tún mọ̀ fẹ́. Ebi dẹ̀ ń pa. Ẹ sọ fún ọkọ yín kó má pa ìyálé yín tì, ṣé ń gbọ́? Ẹ sọ fún ọkọ yín kó máa ṣe ojúṣe tiẹ̀, ó di mélòó? Ó di méjì. Ẹ̀yin jáde ká nìyẹn tí yín ó dáa sí i. Tí ó ti gbé yín mà, ara tán ń pè ní ìrìn àjò ayé nìyẹn, ojú òfẹ́ rú ẹ̀kú. Ó ṣeé ṣe tí Ọlọ́run bá fẹ́ ṣàánú ẹ̀ kó jèbù rẹ̀ kó fọwọ́ wọ́nú. Tí ó ti yé yín mà, ó dẹ̀ ṣeé ṣe tí Ọlọ́run bá tún fẹ́ ṣàánú ẹ̀ níjà kejì náà kó máa bínú yẹn lọ tí Jésù ó fi dé. Tí ọkọ ò bá ti jẹ̀bi ìrìn àjò, sọ̀rọ̀ mi ò yé yín mà, tí ò bá ti jẹ̀bi ìrìn àjò yẹn kó mọ̀ pátì, kó mọ̀ lù ú, kó mọ̀ ṣe ojúṣe tiẹ̀ bó ṣe yẹ kó ṣe é. Kó dẹ̀ máa rojọ́ ọbú nípa àyálé ẹ̀ fún yín. Wàláì wo ẹ̀jẹ̀ tó máa ń rojọ́ wọn fún mi rí. Wàláì. Yóò dáa fọkùnrin yẹn. Ẹ ṣe. Wàláì. Ṣé rà níyàn tí yín tó dáa yẹn?
ìní ẹ ṣàṣìkìní kẹ́ ẹ gbé dání ọlọ́ọ̀ ìṣìwọ́ ọjà sọ fún yàn sọ̀rọ̀ mi ti yẹ yín mà báàrin ẹ ṣe jẹ́ nìyẹn ẹ dẹ̀ mójú tó ṣe yín mà ẹ dẹ̀ mọ́ búyà lé yín ibikíbi tẹ́ bá ti gbé rí ẹ máa pọ́n léǹtì yín ni sọ̀rọ̀ mi ti yẹ yín mà. ìgbà tó ń pè mí tó ń sọ̀rọ̀ lánàá ìyàwó mi mo ní ẹ mọ̀ mú mi ní mú ìyàwó ẹ mú mi ní mú pé ọmọ mi. rárá o ọ̀rọ̀ ò sọ̀rọ̀ ẹ̀ nígbà tó bá yá sọ̀rọ̀ mi ti yẹ yín mà ọ̀rọ̀ ò sọ̀rọ̀ ẹ̀ nígbà tó bá yá ní àná àbí nǹkan bẹ̀ yẹn ẹ lè hẹ́ndì kan tì yín mà torí kọ́ kàdí yín ìjọ́ wo mo ṣètò náà dóyin tí mo ṣó fídíò Ọkọya àti ìyá ẹ̀yẹ kí lórúkọ ẹ̀ Fọláṣadé Ọkọya àbí ṣé fídíò yẹn wà ń bẹ̀ yẹn bá ń wá jáde tí mo ṣó fídíò Fọláṣadé Ọkọya àti ìyálé wọn tí wọ́n lọ sí Jímọ̀ wọ́n lọ sí yídì ṣeré aláṣetán sìn yídì ilé ata ṣetán yìí tán méjì wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó ń fa ìyálé ẹ̀ ìyálé ṣe ń rùkú tí ń forí kanlẹ̀ tí ń fa ìyálé ṣe rí fídíò yẹn àbẹ́ẹ̀ rí fídíò yẹn ti yín torí àkàìfì ti yín Ọlọ́run ṣàánú ayé yín ni ṣe rí àbẹ́ẹ̀ rí ẹ ti rí Ọlọ́run ṣeun tí ń fa ìyálé ẹ̀ mo tún wá sọ lórí ètò lọ́jọ́ Friday mo lẹ́yìn ìyálé ẹ̀yìn ìyàwó wọ́n ṣe interview kan fún ìyálé Ọkọya Eleganza wọ́n ṣe interview kan fún wọn bóyá ọdún 2 or 3 sẹ́yìn mi rántí bẹ́ẹ̀ mo wo fún ara mi wọn sọ fún mi nígbà tí Fọláṣadé Ọkọya tí wọ́n ń ṣe birthday wọ́n wá interview ìyálé wọn mo gbọ́ àbúrò mi ni ó jẹ́ ìyàwó ọkọ mi lóòótọ́ gbọ́ àbúrò mi ni ọmọ mi ni ní tí ìyá yẹn sọ nìyẹn wọ́n jọ lọ sí ìdíyàn méjèèjì ni ẹ máa lọ sórí péèjì kan ní ilẹ̀ tó ń wò yẹn ẹ máa lọ sí Prince 89.7 FM ẹ̀yin tẹ̀ wò lọ́jọ́ Friday ìwọ ìyálé àti ìyàwó mi tí ì rí kó kọ́mọ̀ pọ̀ ìwọ ìyálé àti ìyàwó àti ìwọ tó jọ́ kan náà ẹ lọ wò ó ìdílé kan leléyìí ìdílé kan òun leléyìí lóyún mi tí ì rí ń bùjọ ẹ o mi tí ì rí o rémi go rí mi báyìí o ẹ máa lọ báyìí ẹ lọ wò ìyálé àti ìyàwó nìyẹn ìyálé ló wọ white yẹn ẹ máa lọ sórí péèjì kan nìyẹn Prince 89.7 FM ẹ máa wò ó wọ́n jọ forí kanlẹ̀ bẹ́yẹn ẹ rí bó ṣe máa mú ìyálé yẹn fẹ́ ṣubú ó wàá mú bẹ́ẹ̀ ti gbé forí kanlẹ̀ Fọláṣadé Ọkọya nìyẹn o olú slender yẹn kò ṣe pé orí nǹkan jẹ́ o ìyálé nìyẹn ẹ máa wò wọ́n mo fẹ́ kọ́ lọ wò ó ìdílé kan lélẹ́yìí tìyálé tìyàwó tán fi gbàdúrà fún ẹ wò bó ṣe mú ìyálé ẹ wò nǹkan ó tiẹ̀ járun tiẹ̀ gan ni ṣe rí bó ṣe mú ìyá yẹn ṣe ti rí ilé òtó wá sí àti ìwàásù kò tó fún ẹ kankan ìwọ tó jẹ́ ìyálé ìwọ náà ó darúgbó báyìí wọn ìná búrẹ́dì ẹ̀ ikú tó yáwó ò ní pẹ́ o so ti yẹ o ẹ̀mí ó kálukú ọwọ́ Ọlọ́run àṣẹ̀dá ló wà o ìwọ náà ó darúgbó báyìí àní sọ pé kọ́ ló ń jẹ́ kí ìwọ náà darúgbó ló dáa kó jẹ́ ń jẹ ọmọ ló dáa so ti rí tìyálé tìyàwó kan lélẹ̀